Alamayo TV. Sọyàn dé bàbá sọ àlárìrí bàbá yìí. Alamayo TV yọ bí ọjọ́ ó lálẹ́ bí òṣùmàrè. Alamayo TV ìkànnì alárààgbà ìdá tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Oríkì orílẹ̀ ṣíṣe àpọ́nlé àwọn lọ́balọ́ba wa. Ìtàn àtẹ̀rẹ́ oníṣe pẹ̀lú orin tó ní ìgbà tó bá gbà mú gbogbo ẹ̀ lórí ìkànnì Alamayo TV lẹ́ ó ti máa wò ó. Ó yá ẹ máa bá wa ká lọ. Ṣé báwa ló lákọ̀ọ́ráyé wa? Ṣé báwa ló lákọ̀ọ́ráyé wa? Aláwa ló lákọ̀ọ́ráyé wa. Aláwa ló lákọ̀ọ́ráyé wa. Ẹnìkan ò lè lé wa nílẹ̀ tá a kọ́lé sí. Ẹnìkan ò lè lé wa nílẹ̀ tá a kọ́lé sí o. Aláwa ló lákọ̀ọ́ráyé wa. Gbogbo ọmọ mo dá kẹ́kẹ́ o, ẹ̀yin ọmọ àkọ́ráyè ẹ máa jẹ́ mi ní gbèjègbèjọ ọmọ ogun tẹ̀dúdó ọmọ ogun sowápọ̀ ní mo dá kẹ́kẹ́ lé o, àkọ́tí ò ráyè òsì ìlú ẹ̀yẹ tẹ̀dó nílé àwọn bàbá yín gbógun balẹ̀ déódé bí òṣogun máa ń wó lọ́lù dákẹ́ jẹ́jẹ́ ọmọ arógun mọ́sá ọmọ àgbọ̀n tí àrùn ọ̀tẹ̀ ẹ̀yà kọ́ ló tẹ̀lé àwọn bàbá ẹ̀yìn yẹn bí lólú ọmọ wíbẹ̀ bógun lọ gbọ̀ngbọ̀n mo kanlẹ̀kùn ogun mi wo ọmọ àbàtì ẹ̀yọ̀ kùkùté òmìnira jìgì ẹni omi kùkùté ara rẹ̀ lómi ẹni tí bá tọmọ mo dákẹ́ kẹ́kẹ́ ojú ogun etí ogun níran bàbá tó bí yín la ọmọ ẹ̀zọ́ là láti Olódùmarè kó àpò oró fún a kì í pagbọ̀n lágbọ̀n ní mo dá kẹ́kẹ́ lé ẹni ó bá pagbọ̀n lágbọ̀n ebi ogun níran bàbá tó bí yín lọ́mọ ọmọ arógun mọ́sá ọmọ akúdágbẹ̀dù àkàlà ọ̀rọ̀ wọ̀ sí làkọ̀ráyé mọ́mọ́ kọ ọ̀rọ̀ wọ̀ sí lọ́mọ mo dá kẹ́kẹ́ onífẹ́ wọ́n lọ́mọ arógun mọ́sá rorò wọ́n lọ́mọ àkọ̀ráyé rorò ọmọ ogun sàáròrò mọ́mọ́ tán ọmọ arógun mọ́sá ọmọ akúdágbẹ̀dù àkàlà ọmọ akúròǹdógún ọmọ asùnròǹdógún ọtí ò tán níbi kàlà ákú sí ní ibi abákú sí ní ìṣẹ̀lẹ̀ ẹni bápò tómi lẹ́rù mi ò jágun ọba bàbá èèyàn fa ò tómi lẹ́rù mi ò yẹ̀nà ọmọ akúfọ́nrin ní bàbá yín jẹ́ akúfọ́nrin wọn ò léèpo akúfepo tẹ́lẹ̀ kò tó ǹjọ́ ogun bá mi nígbó ní mọ́dọ́lúgbó ogun ló bá mi lọ́dọ̀ mo dèrò ẹ̀dàn ogun bá mi ń pàlàpàlà mo wájọ pa ọgbọ́n lọ ogun ló bá mi lórí òkìtì bàbá yín súré odòlú èsìsì ó làlá ọmọ agbọ̀n tí àrùn ọ̀tẹ̀ ìlú wo nílùú àwọn bàbá yín tí wọ́n jò sábàdà ni wọ́n jó nílé àwọn bàbá ẹ̀yìn tó bí yín lọ́mọ wọn á pé sábàdà ní ẹlùfún Mọ̀dákẹ́kẹ́ ló ti wá sábàdà ní ẹlùfún Mọ̀dákẹ́kẹ́ ló ti wá ó yá sábàdà sákòǹkò sábàdà sákòǹkò ìlú yìí ni wọ́n fi pé àwọn bàbá ẹ̀yìn sójú ogun wọn á pé bógun ó ṣe é jà lákọ̀ọ́ráyè arógundádé ní fagogo kéde kiri gbógun òṣèjà lákọ̀ọ́ráyè ògún sọ àyín ní fagogo ké wọ́n kiri ọmọ arógun mọ́sá ọmọ ògún sọ wápọ̀ ní Mọ̀dákẹ́kẹ́ ilé. Alamayo TV. Sọyàn dé bàbá sọ àlárìrí bàbá yìí. Alamayo TV yọ bí ọjọ́ ó lálẹ́ bí òṣùmàrè. Alamayo TV ìkànnì alárààgbà ìdá tí wọ́n ti ń gbé àṣà àti ìṣe Yorùbá lárugẹ. Oríkì orílẹ̀ ṣíṣe àpọ́nlé àwọn lọ́balọ́ba wa. Ìtàn àtẹ̀rẹ́ oníṣe pẹ̀lú orin tó ní ìgbà tó bá gbà mú gbogbo ẹ̀ lórí ìkànnì Alamayo TV lẹ́ ó ti máa wò ó. Ó yá ẹ máa bá wa ká lọ.